Níṣe ni àwọn èèyàn máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa gbajúgbajà àgbà òṣèré tíátà ni tó máa ń kópa babaláwo nínú fíìmù Alhaji Tajudeen Oyewole tó pè èèyàn mọ̀ sí Abija Warabiẹkùn, tó sì jẹ́ wípé ààrẹ ẹgbẹ́ òṣèré lórílẹ̀‐èdè yìí TAMPAN ìyún ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn ẹni tó pè èèyàn mọ̀ sí Mr Latin, òun náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Abija Warabiẹkùn. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá láriwo ńlá sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí Abija Warabiẹkùn tí ògo ẹ̀ jáde nínú fíìmù Kòtò Ọ̀run àti Kòtò Ayé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, nígbà tó bẹ̀rẹ̀ sí ní máa tọrọ owó lórí ẹ̀rọ ayélujára TikTok, tó sì jẹ́ wípé níṣe ni ọ̀rọ̀ náà ṣe àwọn èèyàn ní kàyéfì nítorí pé lọ́dún tó kọjá bẹ́ẹ̀ náà l'Abija Warabiẹkùn ṣe jáde sórí ẹ̀rọ ayélujára tó ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn. Ṣá o, nígbà tí ìwé ìròyìn Premium Times tó pe Bọ́lájí Amúsàn ìyún Mr Latin tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣèré TAMPAN lórílẹ̀‐èdè yìí pé kí ló fẹ́ sọ lórí bí Abija Warabiẹkùn tó jọ́ kan lára àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ tó sì jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà bó ṣe ń tẹ ọ̀rọ̀ owó kiri pé ṣé kìí ṣe ìdójútì ló jẹ́ fún wọn àti pé kí ni ẹgbẹ́ kí ló ń ṣe lórí ẹ̀. Èsì tí Premium Times tí wọ́n ní Mr Latin fáwọn ni pé òun kò ní ọ̀rọ̀ tóun fẹ́ sọ lórí ẹ̀ o, nítorí pé bàbá Abija ó ní kìí ṣe ọmọdé tàbí ọmọ àgbékọ̀rùn roko téèyàn yóò máa sọ wípé kò mọ nǹkan tó ń sọ tàbí téèyàn yóò máa dá a lẹ́kùn. Ṣá o, lẹ́yìn tí Abija Warabiẹkùn tó tún sọ̀rọ̀ yìí ló mà tún tú àṣírí pé ọjọ́ tí inú ń bàjẹ́ ní ọdún díẹ̀ sẹ́yìn tí ìyàwó òun tó ń nífẹ̀ẹ́ kọjá sísọ tó fò ṣálẹ̀ tó kú lójijì. Ó ní àsìkò náà ayẹyẹ ọdún iléyá kù ọjọ́ mẹ́rin péré ni, kódà ó lóun ti ra àgbò, ṣùgbọ́n tó ní iṣẹ́ tíátà gbé òun lọ sí ìlú kan ní ọ̀nà Ìwó ìyẹn ní Lálùpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní nígbà tóun wà lóko eré náà ìní wọ́n ránṣẹ́ pé òun pé ìyàwó òun ara kò yá gidigidi. Onígbà tóun máa délé àṣé ìyàwó ti kú, wọ́n kà wá parọ́ tọ̀hún ni, tó sì ní lẹ́yìn ìgbà náà ọmọbìnrin òun méjì tó fò ṣánlẹ̀ kú. Ó ní àwọn àsìkò náà òun ni ó jẹ́ àsìkò tí inú ń bàjẹ́ jù láyé, tó sì ní òun mọ̀ pé ẹni tó jẹ́ ọ̀gá fún òun díṣẹ́ tíátà táwọn jọ jẹ́ orogún táwọn jà ló pa ìyàwó òun àti àwọn ọmọ méjèèjì òun náà. Ṣá o, lẹ́yìn tí Abija Warabiẹkùn tó tọrọ owó lọ́sẹ̀ tó kọjá, gbajúmọ̀ òṣèrékùnrin ni tó ń ṣàánú àwọn àgbà òṣèré tíátà lásìkò yìí Kúnlé Afọ́ọ̀d ó ti ṣàbẹ̀wò sábìjà o, tó sì fún ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 naira tó láwọn àjọ aláàánú kan tàfi rán òun sí i, tó sì jẹ́ kó di mímọ̀ pé òun kò ní gbàgbé Abija. Òun ti sọ pé káwọn ẹgbẹ́ òun kan máa pè síṣẹ́ nítorí pé òun ṣẹ̀ pè sí fíìmù ni. Bẹ́ẹ̀ l'Abija ó fẹ́ ṣe àdúrà ṣe fún Kúnlé Afọ́ọ̀d, kódà ó jẹ́ kó di mímọ̀ pé kó tó di pé ń tọrọ owó kiri fáwọn àgbààgbà òṣèré tíátà tó tún jẹ́ pé ń ràn àwọn àgbà òṣèré tíátà táyé ti gbàgbé tó ń ràn wọ́n lọ́wọ́ lásìkò yìí. Ó ní ó ti pẹ́ tí Kúnlé Afọ́ọ̀d ti máa ń ṣàánú, ó ló ti pẹ́ àìmọye nǹkan ló ti ṣe fóun, kódà ó ní lásìkò tó ń ṣàìsàn àìmọye owó ni Kúnlé Afọ́ọ̀d fóun. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ pé láìpẹ́ yìí ló ti ẹgbẹ́ mílíọ̀nù kan náírà ránṣẹ́ sóun ó tó wá ṣe nǹkan ńlá mi ní ọ̀sẹ̀ tó kọjá yìí.